jẹ́ ni mo pè ògúngún nísà onísàbòjì ògúngún nísà onísàbòjì má fòṣìta mi Èdùmàrè. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Tiwa Update. Ẹ bá wa subscribe sí channel tẹwa yìí, kẹ́ sì bá wa tan notification button yín, kẹ́yìn tún lè rí wa wò ní ìgbà mìíràn. Lórí channel yìí, la ó máa ti fún yín ní àwọn updates lórí Nollywood Yorùbá movie. Bóyá ẹ̀yin ti wo part 1 movie kan ni, ẹ rí part 2 wò. Abẹ́ ti wo part 2, ẹ rí part 3 wò. Àbí part 3 movie kan tí ẹlẹ́yìn wá wò ní tẹ̀wá rí part 4 wò. Ẹ̀yin ṣáà ti subscribe sí channel tẹwa yìí, kẹ́dẹ̀ tan notification button yín. Ibí yìí láti máa fún yín ní oríṣiríṣi updates tó bá yẹ kẹ́ mọ̀. Bóyá wọ́n ṣe part 1 movie kan ni, part 2 ẹ̀ ò tí jáde, a máa jẹ́ kẹ́ mọ̀. Àbí ó ti wá jáde wà lórí channel kan ni, àwa máa sọ fún yín. A dẹ̀ tún máa add link ibi tẹ́ ti máa rí wò sínú fídíò náà. A máa bára wa sọ̀rọ̀ lórí sinimá tuntun àgbéléwò Yorùbá, eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde, tá tọwọ́ actor Ọdún Adékọ́lá gbé jáde, eléyìí tí a pè àkọlé ẹ̀ ní Adébọ́lá. Sinimá yìí jẹ́ sinimá eléyìí tó kọ́ni ní ọgbọ́n, tí a sì rí àwọn òṣèré jàǹkàn-jàǹkàn nínú sinimá náà. Náà láti rí òṣèré bíi Ọdún Adékọ́lá. Ibẹ̀ náà la dẹ̀ ti rí àgbà òṣèré eléyìí tí gbogbo wa mọ̀ sí actor Ògbólúkẹ́, tí wọ́n sì kó ipa babaláwo nínú movie náà. Tí wọ́n kó ipa tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú movie náà. Sinimá yìí jẹ́ sinimá àwòmáleèlọ nítorí oríṣiríṣi ọgbọ́n, oríṣiríṣi ìmọ̀, oríṣiríṣi òye ló kún sínú sinimá yìí. Àtọmọdé àtàgbà, àwọn ni a rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Lára àwọn ẹ̀kọ́ tí sinimá yìí kọ́ wa, òun náà ni ká kọ́ bá ṣe ní àkíyèsí. Bẹ́ẹ̀ sì ni ní lásìkò tá bá wà ní àsìkò ìpọ́njú, tàbí àsìkò tí nǹkan ò ṣe déédé lọ́wọ́ wa, tí ẹnikẹ́ni bá fún wa ní nǹkan, tàbí wọ́n bá ṣe wá tán, sọ pé àwọn ṣe wá lóore kan, a gbọ́dọ̀ ṣe ìwádìí ká dẹ̀ kíyèsára fún nǹkan tí ẹni náà bá fún wa. Báyìí ni a ti rí oríṣiríṣi eré àti ìkópa tó lágbára tí wọ́n ṣe nínú movie náà. Lẹ́ẹ̀kan sí,